kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ́mi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. èyí ni àkójọpọ̀ ròyìn bó ṣe ń lọ nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀ Fáyọ̀ṣe òun náà kópa nínú ètò ìdìbò gómìnà ní wọ́ọ̀dù rẹ̀ o bẹ́ẹ̀ rògbòdìyàn sì ti tún bẹ́ sílẹ̀ ní ibùdó ìdìbò bẹ́ẹ̀ lèèyàn ká tún farapa rògbòdìyàn bẹ́ sílẹ̀ ní unit 4 ward 2 òkè omi ẹja Ìlàwọ̀ Èkìtì tó jẹ́ ibùdó ìdìbò tí Dáre Bẹ́jídé olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti ń dìbò ìṣẹ̀lẹ̀ ọ̀hún dá wàhálà díẹ̀ sílẹ̀ lóríkò ìdìbò náà kí ìbò dídì tó gbéra sọ ní pẹrẹwu níbẹ̀ olùdíje sí ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú ADC ambassador Dáre Bẹ́jídé ṣàlàyé pé lẹ́yìn tí rògbòdìyàn náà wáyé lóríkò ìdìbò ọ̀hún Bẹ́jídé fẹ̀sùn kan àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC fún nílọ́wọ́ nínú àṣà ìbò rírà bákan náà ló ké sí àwọn agbófinró àti àjọ elétò ìdìbò INEC láti ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà o lẹ́yìn náà ni Àbáyọ̀mí Ṣógunlé kọmíṣánná ọlọ́pàá Èkìtì ṣàbẹ̀wò sí ibùdó ìdìbò náà eléyìí tí ó wà nílùú Ìlàwọ̀ Èkìtì láti fìdí ètò ààbò múlẹ̀ dáadáa gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ẹni tó ń kópa níbi ètò ìdìbò náà fún sáà kejì náà ti dìbò ní wọ́ọ̀dù 6 nílùú Ìkọgùsì ni Oyèbánjí ti dìbò nínú ọ̀rọ̀ tó bá àwọn akọ̀ròyìn sọ kẹ́yìn gómìnà Oyèbánjí sọ pé ó dá òun lójú pé dídùn lọ́sàn yóò so fún òun nínú ìbò náà Oyèbánjí ṣàlàyé pé àwọn ìròyìn tó ń tẹ òun lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ náà ti fi hàn pé ètò ìdìbò ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ o nígbà tí àwọn akọ̀ròyìn bíi pé tí ó sì ní ìrètí pé yóò ní ìbò 500,000 tó jẹ́ àfojúsùn rẹ̀ lásìkò tó ṣe ìpolongo gómìnà ìpínlẹ̀ Èkìtì náà ní bí nǹkan ṣe ń lọ báyìí ó dájú pé àwọn yóò tayọ àfojúsùn náà o bákan náà ló tún sọ wípé pẹ̀lú bí ìròyìn tàbò ràbó ṣe ń lọ kiri lásìkò ìdìbò yìí òun kò tí ì gbọ́ ìròyìn kankan ní tòun o olùdíje sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Ọpẹ́yẹmí David Fálẹ́gàn ti dìbò rẹ̀ ní unit Ìdọ̀fin Adó Èkìtì olùdíje ẹgbẹ́ òṣèlú Accord ọ̀hún ó ṣàpèjúwe ètò ìdìbò náà bí èyí tí kò lọ níbàámu pẹ̀lú àlàkalẹ̀ ètò ìdìbò torí àwọn olùdìbò kọ̀ọ̀kan ń gba 100,000 náírà lẹ́yìn ìbò dídì David Fálẹ́gàn bẹnu àtẹ́lu ètò ìdìbò náà pé kò bá ìlànà ìjọba tiwantiwa mu o olùdíje dípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP lẹ́kìtì Olúwọlé Olúyèdè ti dìbò ní unit 3 ward 6 nílùú Ìkẹ́rẹ́ Èkìtì Olúyèdè gbárata nípa ìfàsẹ́yìn tó bá ètò ìdìbò àti wípé àwọn kan ń dẹ́rù ba àwọn olùdìbò lóríkò ètò ìdìbò náà bákan náà ló ṣàpèjúwe ètò ìdìbò náà bí èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà torí pé ìwọ̀nba àwọn olùdìbò tó ráàyè láti dìbò wọn lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n ti wà ní ibùdó ìdìbò Olúyèdè tún fẹ̀sùn kàn pé àwọn ọlọ́pàá ń dẹ́rù bá àwọn olùdìbò ní èyí tó mú kí ọ̀pọ̀ àwọn olùdìbò má fẹ́ jáde dáadáa ó sọ pé ètò ìdìbò náà kò tẹ́ òun lọ́rùn o bẹ́ẹ̀ lòun sì ṣetán láti ṣàfihàn ẹ̀rí ìdánilójú ọ̀rọ̀ rẹ̀ tásìkò bá tó ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Jígí Alára.
ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.